أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى والصلاة والسلام على أشرف المرسلين سيدنا وحبيبنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأتباعه أجمعين. وبعد gbogbo ẹ̀yin ènìyàn àlùbáríkà tẹ́ ń wò mí tẹ́ ń gbọ́ mi, akíra wa kú dédé àkókò yìí. Àánú Ọlọ́run ò ní fi wá sílẹ̀. Èyí tí mo fẹ́ ṣe ní àlàyé méjì náà ni nípa ìjókòó àwọn àhímà ti ìlú Ògbómọ̀ṣọ́ tí wọ́n gba àwọn àhímà tilẹ̀ Yorùbá lápapọ̀ lálejò sílùú Ògbómọ̀ṣọ́. Ọ̀rọ̀ àkọ́kọ́ nìyẹn. Ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì yóò máa jẹ́ ọ̀rọ̀ apology ìmáàmù Yunus eléyìí tí wọ́n ṣe taari níbi tí wọ́n ti ń sọ pé gbogbo ẹni tí ó bá wà pẹ̀lú àwọn tí àwọn jọ ń jẹ́ mùsùlùmí lápapọ̀, gbogbo iye ìran ẹ̀ṣẹ̀ tí àwọn bá ṣe bàbá wa ọba ti ilẹ̀ Ògbómọ̀ṣọ́ Ghandi Afọlábí Ọláoyè Orúmọgẹgẹ ẹlẹ́ẹ̀kẹta, kábíyèsí bàbá ọlọ́njẹ́mi ogun sí, tí ìmáàmù Yunus ń ṣàlàyé pé gbogbo ọ̀nà tí àwa mùsùlùmí bá gbà ṣe kábíyèsí ipe kí wọ́n ṣàforíjìn ká má bínú. Eléyìí ni ọ̀rọ̀ tí ó kọ́kọ́ rí bákan náà dọ̀ tèmi personally. So torí wípé alákọ̀ọ́kọ́ ni wípé jàmáà mùsùlùmí ilẹ̀ Ògbómọ̀ṣọ́ àṣẹ ọba, kò sí ọ̀nà kankan tí mùsùlùmí Ògbómọ̀ṣọ́ gbà ṣe kábíyèsí. Ẹ gbọ́ dáadáa kó yé, nítorí tó jẹ́ kí n máa sọ báyìí ni pé wọ́n mọ Ògbómọ̀ṣọ́ sí nǹkan kan haslan láti ìpìlẹ̀. Àwọn tó bí wa wọ́n máa ń sọ lọ́rọ̀ pé alásọdá alásọyán òun ni wá l'Ógbómọ̀ṣọ́. So kò sí ti ń jẹ́ wípé mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ṣe kábíyèsí, kò sọ̀rọ̀ lórí ẹ̀ o. Ẹ gbọ́ dáadáa, mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ọ̀ṣẹ́ kábíyèsí. Tí a bá wá tẹ̀ wá rí nínú mùsùlùmí Ògbómọ̀ṣọ́ tó bá ṣe kábíyèsí, láyéláyé, mo tún sọ láyéláyé, mo tún sọ lẹ́ẹ̀kẹta, láyéláyé kábíyèsí ò gbọ́dọ̀ jáde láti wá declare pé ìjọ jàmá ẹlẹ́sìn mùsùlùmí wọ́n ṣe àwọn. Kò sí ẹni náà nínú ayé tó gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ ni o. Ẹ gbọ́ dáadáa nágbọ́yé, kò sí ẹ̀dá kan àbí ìlú kan nínú gbogbo àgbáyé tó lè declare pé ẹlẹ́sìn bá iṣẹ́ òun àbí wọ́n ṣe àwọn. So ni mo fi ń sọ pé ọ̀rọ̀ tí ìmáàmù Yunus sọ yẹn kì í ṣọ̀rọ̀. Tẹ́ bá fẹ́ apologize láàrin ẹ̀yin àti kábíyèsí personally, individual, tẹ́ ṣe kábíyèsí ẹ tọrọ àforíjìn. Àwa yó òun ló máa ń fa ìjà, àwa yó òun ló máa ń fàjà. Nígbà tí wọ́n bá pe ọ̀pọ̀ èèyàn pé ẹ wá jẹun, kẹ́nìkan wá jáde nínú wọn tó ní àti yó, no, ẹ wá jẹun ni wọ́n wí. Ẹni tó bá ti yó kó nóhun ti yó, ẹni tí ò jẹ kó nóhun ò jẹ, ẹni tó bá fẹ́ jẹ kó jẹ, ó gbọ́dọ̀ kó wa papọ̀. So for him to come out and said we apologize, kábíyèsí ẹ má bínú, no, àṣẹ kábíyèsí mùsùlùmí Ògbómọ̀ṣọ́, àṣẹ kábíyèsí. Káwá azúmù tó bá tẹ̀ ṣẹlẹ̀ tí kábíyèsí bá ń rò lẹ́mìí pé mùsùlùmí ṣe àwọn nínú ayé, kò sí ẹ̀tọ́ náà fún ẹ̀dá kankan, ènìyàn kankan, kò sí bó ṣe lè jẹ́ kó jáde wá síta gbangba wá sọ pé àwọn ẹlẹ́sìn bá iṣẹ́ mi. Nowhere, kò síbi tẹ́ tí ń ṣe lóẹ̀ lágbàáyé. Ẹni tó bá sọ bẹ́ẹ̀ ó kọ lẹ́tà sí ogun ni, àti wàhálà, àti àìní nífọ̀kànbalẹ̀, àti àìní gbádùn ayé. So mo clarify eléyìí, mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ọ̀ṣẹ́ kábíyèsí. Toliha òun ló ṣe kábíyèsí torí òun ló pe kábíyèsí lẹ́jọ́.
ṣé níbi lẹ́tà tí wọ́n fi pe kábíyèsí lẹ́jọ́ yẹn ṣé signature ti wá wà ńbẹ̀ on behalf of Musulumi torí ẹni tó bá jáde nísìsiyìí tó bá sọ pé wáyé tí wọ́n fi sọ ọ̀rọ̀ yìí àwa jẹ́ Musulumi yes a jẹ́ Islam nílùú Ògbómọ̀ṣọ́ so gbogbo ẹni tó bá ti ń kó Islam papọ̀ ó ti kó wa sínú ẹ̀ so wípé ó fẹ́ apologize ó wá ní gbogbo ọ̀nà tí Musulumi Ògbómọ̀ṣọ́ bá gbà ṣe kábíyèsí Musulumi Ògbómọ̀ṣọ́ ò ṣe kábíyèsí ìwọ ló ṣe kábíyèsí so in tó wà láàrin ẹ̀yin àti kábíyèsí ni kẹ́ yanjú láàrin ara yín personally ẹ sì rí àwọn ìyẹn wa náà tí wọ́n mọ̀ pé kábíyèsí kò ṣe àwọn náà ṣe kábíyèsí oníkálukú ṣe kí ni wọ́n dúró síbi àlá wọn ìyẹn nọ̀rọ̀ tẹ́ bá fẹ́ bẹ̀bẹ̀ ẹ bẹ̀bẹ̀ tí yín lẹ́yìn nìkan torí gbà tẹ́ jáde ńsìn tẹ́ sọ pé báyìí nínú ọ̀rọ̀ yín náà tún sọ pé ẹ lè sọ̀rọ̀ ti family lórí afẹ́fẹ́ lórí social media àmọ́ tẹ́ bá fẹ́ búyàn tẹ́ bá fẹ́ kàyàn nábùkù tẹ́ bá fẹ́ yẹ̀yẹ́ ènìyàn lórí mímbàrí nínú social media lórí afẹ́fẹ́ òun náà ti máa sọ yẹn it's wrong it's wrong so ẹ lè jáde nísìnyí a sọ fáwọn pé jama Musulumi gbogbo ọ̀nà tá a bá gbà ṣe kábíyèsí kí kábíyèsí kan má bínú no ó ti yé sìn torí àdúrà tára máa ń ṣe tèmi máa ń ṣe personally àtọ̀rọ̀ táyé mọ̀ mímọ̀ nílùú tí mo wà tí mò ń gbé yìí òun ni pé mi kì í bẹ lọ́hùn pé káyé má sì mí gbọ́ mi kì í bẹ lọ́hùn bẹ́ẹ̀ mo máa ń sọ ní gbangba every time tí mo bá ti ń deliver lecture lórí ọ̀tá ń bẹ yẹn lórí mímbàrí mo máa ń sọ yẹn dáadáa èmi kì í bẹ lọ́hùn pé káyé má sì mí gbọ́ ẹlòmíì máa ṣàdúrà pé ọlọ́run má jẹ́ wọ́n sì mí gbọ́ kémi náà má sì sọ nù èmi dì kan mú ọ̀kan tí mo dì mú ni pé ọlọ́run má jẹ́ ń sì sọ ọlọ́run tí mo ń bẹ̀ yìí gan ó sọ̀rọ̀ sínú alukur'an àwọn èèyàn ṣe kí ni wọ́n sì gbọ́ anabi Muhammad ọlọ́run fi ṣẹ́rán ó deliver message ọlọ́run àwọn èèyàn sì gbọ́ so kẹ́ misquote mi kẹ́ misquote mi ìyẹn ṣe problem fún mi rárá bí mo sọ̀rọ̀ ẹ wá ní báyìí problem tí mo ní gangan òun ni irú ọ̀rọ̀ tí yẹn sọ yìí wípé àwa Mùsùlùmí lápapọ̀ àṣẹ kábíyèsí kò sí ní tó jọ bẹ́ẹ̀ o bàbá wa ọba ọlọ́run jẹ́ àrí yín pẹ́ ẹ mọ̀ wípé láti ilẹ̀ ẹ lọ wọ àwọn past videos tèmi ti ṣe níjọ́ tèmi ti nágbọ́yé tí mo ń ṣe ti yé mi nínú ayé ni mo ti mọ̀ pé as-sultan tata zilu rahman as-sultan zilu lahi fil ardi àwọn ọba wọ́n ń jẹ́ bògì ọlọ́run lórílẹ̀ àwọn ọba wọ́n ń bẹ lábẹ́ bògì ọlọ́run ọba Allah so wọ́n ń ṣe ní àrífín ọba ìlú kì í ṣe ní àrífín kì í ṣe ní àbùkù torí inna Allaha yakhtaru ma yasha ẹni bá wu ọlọ́run ló máa ń gbé sípò ẹni bá wu ọlọ́run ló máa ń dá lọ́lá so bàbá kábíyèsí ọlọ́run jẹ́ mi yóò gùn sí ọlọ́run jẹ́ láṣepẹ́ èyí tí Imam Toliha ń sọ yẹn on behalf of gbogbo Mùsùlùmí Ògbómọ̀ṣọ́ pé àṣẹ ọba o òun ló kọ lẹ́tà òun ló pe ọba ẹlẹ́jọ́ so n tí ó bá jẹ́ mọ́ṣíkìlà láàrin àwọn àtọba ni kó jọ sẹ́tù kí ìmáàmù wá jáde nísìnyí kó wá ní gbogbo ọ̀nà tí gbogbo Mùsùlùmí Ògbómọ̀ṣọ́ gbàgbà sí kábíyèsí kí kábíyèsí má bínú it's wrong torí pé Mùsùlùmí Ògbómọ̀ṣọ́ kọ́ ló ṣe kábíyèsí mo wá tún sọ wípé káti assume pé Mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ṣe kábíyèsí bàbá ọba ò gbọ́dọ̀ jáde láti sọ pé Islam ṣe àwọn kì í wá ṣọba ìlú nìkan olórí ìlú lágbàáyé tí ń jẹ́ president nílùú kan ní gbogbo ayé kò gbọ́dọ̀ sọ pé ẹlẹ́sìn kan ṣe òun nǹkan tó wrong ni so àṣẹ kábíyèsí Imam Toliha òun àti kábíyèsí ní issue wo ni wọ́n ní ó pọba lẹ́jọ́ ó ní ọba ò tó bẹ́ẹ̀ láti yan òun sípò pé ọba kọ́ ni mọ́ yẹn ìmáàmù so àlẹ́sà ṣubú ibi kàríbì àwọn òsì mọ́bí tá ti rí yẹn torí náà tí ìpẹ́ láì jìnnà ètí ìpọ́dún mẹ́wàá kì í pọ́dún mẹ́ẹ̀ẹ́dógún kò tí ì pogún ọdún a mọ̀ pé nínú mọ́ṣáláṣí yín tí ń jẹ́ ààfin ti yín lọ́jà agbóńbẹ̀rẹ̀ náà ni wọ́n ti wé láwà ní wọn ibẹ̀ ni wọ́n ti wé láwà ní wọn àwọn tó sì ń jẹ before wọn ibẹ̀ náà wọ́n ti wé láwà ní so àwọn ni wọ́n wá mọ̀ pé ẹ̀yin kọ́ dẹ̀ fi àwọn jẹ mọ́ àbẹ́yìn ni ẹ̀mọ́ fi wọ́n jẹ àárín ẹ̀yà àti wọn nìyẹn so láti wá sọ pé gbogbo àwa Mùsùlùmí ṣẹ̀ ìyẹn ni mo fẹ́ clarify pé kò rí bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ àwa Mùsùlùmí ẹ̀yin àgbàlagbà ẹ̀yin bàbá wa ẹ̀yin brothers wa ẹ pọ̀ nínú ìjókòó àhímọ̀ tèmi náà jẹ́ kan nínú yín mi lè deny èmi náà jẹ́ kan ní inú yín gbogbo ẹ̀yin brothers wa gbogbo ẹ̀yin bàbá wa gbogbo ẹ̀yin imam and alphas nílùú Ògbómọ̀ṣọ́ mo lù yín lọ́gọ̀ inú inú mi dùn púpọ̀ pẹ̀lú ìgbésẹ̀ tí ẹ gbé àti àwọn tí a fún yẹ ọ̀rọ̀ sí lẹ́nu láti dìde sọ̀rọ̀ níbi jílísà yẹn níbi ìjókòó yẹn that very day gbogbo ẹ̀yin tẹ́ sọ̀rọ̀ nínú àwọn àhímọ̀ nílùú Ògbómọ̀ṣọ́ bàbá secretary ni mo rí ìgbìyànjú yín gan ẹ kárí ọlọ́run ọba ẹlẹ́sàn á bá mi san gbogbo yín lẹ́sàn dáadáa personally
bàbá wakilul muslimin fún gbogbo ilẹ̀ Yorùbá Edo and Delta mo meet wọn fúnra mi báyìí ní Abẹ́òkúta nílùú Ọlọ́run lábẹ́òkúta àtẹ̀lé àwọn ìmáàmù kan lọ láti Rẹ́mọ ẹni tó bá mọ bí wọ́n ṣe zónù Ogun State so àtẹ̀lé àwọn ìmáàmù kan lọ fún prógámù kan lábẹ́òkúta Saturday kan tó kọjá mo sọ fún wọn personally nígbà tí mo kí ṣúgà tán torí àwa ti mọ̀ wọ́n dáadáa mo pàdé wọn ní Kòròdú bíbá yìí náà some months ago but mi ò ráyè bá wọn sọ̀rọ̀ yẹn ìgbà tí mo wá pàdé wọn ní ìjọ yẹn mo wá sọ fún wọn pé bàbá ẹ ṣe àwọn kankan tá a rí online kò tẹ́ mi lọ́rùn irú ọ̀rọ̀ yẹn náà ní ọ̀rọ̀ tí wọ́n tún sọ lójú wọn inú mi dùn gan ìgbà tí mo gbọ́ statement yẹn pé ẹ̀dẹ̀ wà níbẹ̀ bàbá ìmáàmù yàrá wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn sí ọba odidi ọba ìlú wọ́n wá ń gbé ọba wa ṣe pé lẹ́nu wọn lọ́hùn wọ́n sọ àwọn ọ̀rọ̀ tí ò dáa a ṣe nẹ́kìlù fún wọn a condemn act yẹn totally so it's very bad so àmọ́ wọn apologize ṣùgbọ́n apology yẹn náà kì í ṣe pé a gbà ṣùgbọ́n kò tàbùkù bọ́ba ẹ̀yin náà ló kó àbùkù bá kò tàbùkù bọ́ba ẹ̀yin náà ló kó àbùkù bá ẹ̀yin ló kéré so wọ́n sábà pé aṣọ Ògbómọ̀ṣọ́ ní afáyí ni mo níbẹ̀ ní kankan àwọn ní àtúmọ̀ rí asọ̀rọ̀ aṣáfi túká níbi ìjókòó yẹn. ìtí mo fẹ́ sọ nípa àwa mùsùlùmí ní Ògbómọ̀ṣọ́ ni pé gbogbo ẹ̀yin bàbá wa ẹ dákun torí Ọlọ́run torí Ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹ jẹ́ kí a ní àkíyèsí ká ṣe làákàyè ká ní àkíyèsí torí wípé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí tí ẹ bá wòye sí dáadáa ọ̀dẹ̀ nìkan ló lè jáníyàn alákọ̀ọ́kọ́ kí n yan fún wa direct kí n sọ fún wa nílùú Ògbómọ̀ṣọ́ pàmò ń jàwárí ha àti gbogbo ohun tó yí Ògbómọ̀ṣọ́ ká a mọ̀ àmọ̀dájú wípé kìrìsìtẹ́nì pọ̀ ju mùsùlùmí lọ majority náà wọn kìrìsìtẹ́nì jọ àwọn mùsùlùmí lọ tàbá wọn ń sọ nípa Ògbómọ̀ṣọ́ à ń sọ nípa zone méjì à ń sọ nípa local government méjì torí márùn tí ẹ ń pe local government Ògbómọ̀ṣọ́ yẹn òdodo ni ṣùgbọ́n a rí wípé Sùúrùlérè nínú àwọn ìlú tó yí Ògbómọ̀ṣọ́ pọ̀ ni bákan náà Oríire nínú àwọn tó yí Ògbómọ̀ṣọ́ ni bákan náà Ògolúwa nínú àwọn ìlú tó yí Ògbómọ̀ṣọ́ ni ṣùgbọ́n tá à ń bá ń sọ nípa àárín ìlú Ògbómọ̀ṣọ́ à ń sọ nípa north and south north local government and south local government ẹ wòye sí dáadáa ẹ rí i pé majority ní àwọn kìrìsìtẹ́nì aslan ọ̀rọ̀ eléyìí láti beginning láti day one kan tó bí àwọn tó bí àwa so kì í ṣe pé ní ìsinúṣẹ́ rí bẹ́ẹ̀ àmọ́ nǹkan tí mò ń gbìyànjú àti sọ fún wa ni wípé ẹ dákun àwa mùsùlùmí ṣẹ́yìn tó máa ń pè yàn ní abì fún ọ̀ràn ìyẹn máa ń pa ìfun náà mọ́ ni àwọn nǹkan kan ń bẹ tí à ń ṣe tí ò dáa tó tí kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ nígbà tí ìṣẹ̀lẹ̀ gbogbo àwa tá à ń jáde láti dìfẹ́ǹdì òríyá wa ọmọlúàbí wa àti láti protect pé kí wọ́n mọ̀ kan àwọn tó bí wa lábùkù kí wọ́n mọ̀ jẹ́ ju wa bá ṣe máa ń sọ lẹ́kọ̀ọ́ ń bí kí wọ́n má jẹ́ ju àwọn tí wọ́n ṣe kí ni tí wọ́n bí wa òun ni nǹkan tẹ́mi ń try láti sọ tẹ́ bá lọ wọ àwọn past video tí mo ṣe mo ti mọ̀ wípé ẹni ó bá fi ọ̀tá ṣọ̀rẹ́ ò lè rọ́nà lọ this very man tá à ń sọ nípa rẹ̀ yìí ìmáàmù Yunusa yìí ìdé ipò rẹ̀ àbòsí wà ń bẹ̀ gbogbo wa la mọ̀ tó ti yé nísìn àmọ́ ẹni tí ó jáde tí ó sòdodo ọ̀rọ̀ tó ti yé nísìn ó ní pọ̀ a mọ̀ láti ilẹ̀ ó jọmọ bẹ̀ kò jọmọ bẹ̀ a mọ̀ wípé ọ̀rọ̀ ẹ̀ rújú kálukú mọ̀ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ tí mo fẹ́ káwé kẹ́yìn àyín mọ̀ yín bàbá wa yín brọ́dà sí tèmi ẹ mọ̀ pé mo ti sọ lẹ́ẹ̀kan pé èmi náà wà nínú yín nǹkan tí mo fẹ́ kẹ́ mọ̀ ní wípé wàláhì tàláhì bìlà ṣẹ́ẹ́rì tẹ́ bá ń rìn ẹ máa wẹ̀yìn ìtumọ̀ tí mo sọ ni pé alikidamu kital báwọn lágbára ṣe máa ń pòwe nìyẹn ìmọ̀ àṣàyà gbangba ó máa ń pa nǹkan ó máa ń pààyàn run ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ alábọ̀dé wà nínú yín alábọ̀dé wà nínú wa method àwọn ará Amẹ́ríkà many years ago decades ago centuries ago tó bá fẹ́ bà nǹkan jẹ́ ìlú kan tí Amẹ́ríkà bá fẹ́ bà tiwọn jẹ́ ogun ara wọn ni wọ́n máa fi ń jà wọ́n wọ́n á poison mind ara wọn against ara wọn òun ni ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ yìí àwa mùsùlùmí a gbọ́dọ̀ lo sense cutting wise ṣẹ́rí distraction náà fẹ́ dá sílẹ̀ wọ́n fẹ́ àtàràsàbùhùn jẹ̀mí and waqulubuhum shattan wọ́n fẹ́ ká máa ríra wa ní bọ́dì kan ṣùgbọ́n wọ́n fẹ́ kún wa yẹ́lẹyẹ̀lẹ understand ni torí ẹ̀ ni mo ṣe ń bá ọ̀kan nínú àwọn ọ̀dẹ̀ tó ní òun support maybe imam or something like that tó ń pè mí anyway mo fàsìkò yìí kí Ibrahim coded ọ̀kan nínú ọmọlúàbí indigene ọmọ Ògbómọ̀ṣọ́ gidi ládùúgbò wa níbí báyìí nílùú Èkó níbí báyìí ní Bàrígà
ọlọ́mọ ṣàjẹ́ rí ẹpẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ náà ló bá wọ́ọ̀kù nọ́mbà yẹn jáde tàdé rí nọ́mbà ẹni tó ń pè tó ṣe ń ṣe gbogbo aráka tó ń ṣe yẹn ra mọ̀ so mo yà sọ́dọ̀ ti ẹni ọ̀rọ̀ ti ẹyẹ ọkàn mi gbogbo ohun tó ń wí yẹn ìwọ ló mọ̀ mí ní issue pẹ̀lú anybody but it's allowed anybody lè ní issue pẹ̀lú mi but èmi ò ní issue mi ní problem pẹ̀lú ẹnikẹ́ni but wọ́n lè ní problem pẹ̀lú mi I'm not afraid mi ò bẹ̀rù rárá mo ti declare ọ̀rọ̀ tí mo sọ mi dẹ̀ lẹ́yìn bá sọ pé mi ò sọ mọ́ so mi dẹ̀ ní apology láti render ẹni tẹ́ ń sọ bọ́ọ̀tì no apologize ní lọ́la àmọ́ bẹ́ẹ̀ máa ń gbé colos ni or maybe it's a high on something mi ò mọ̀ because ojú òkè ń tì í gbogbo ìgbà láti máa jáde wọ́n máa apologize ṣùgbọ́n èyí tó ṣe yìí tó sọ pé on behalf of gbogbo mùsùlùmí Ògbómọ̀ṣọ́ tá a bá ṣe ọba ni mo ní rárá condemn nìyẹn yẹn ò kì í sọ̀rọ̀ rárá hatahun azimun mistake ńláńlá ni kí màmú jáde kó ní gbogbo ọ̀nà tí mùsùlùmí bá gbà ṣe ọba mo sọ mo tún sọ bàbá wọn ọba ò gbọdọ̀ sọ pé mùsùlùmí ṣe àwọn kò dẹ̀ sí ẹ̀dá náà láyé bó tilẹ̀ kó lágbára tó ní gbogbo ayé ni mo sọ tí ó wà jáde pé mùsùlùmí ṣe òun ó pogun nìyẹn náà torí ò gbọdọ̀ dárúkọ tó má tẹ̀ ṣẹ́ ò ní pè pé ẹlẹ́sìn báyìí wọ́n ṣe ẹ̀wọ́ tániwọ́ so ọba ò gbọdọ̀ sọ pé a ṣe àwọn àdẹ̀ṣe bàbá wọn ọba right from time bàbá yẹn mọ̀ so imam ló ní problem pẹ̀lú wọn ká má kó wa papọ̀ mo sì sọ pé àwa yó òun ló máa ń fàjà tábà ní kẹ́ wá jẹun kẹ́nìkan wá ní òun àti yó no ìwọ ló yó àwọn ìlógún lè má yó ibi tí mo lọ ni pé àwa mùsùlùmí ẹ jẹ́ àgbìyànjú ká tẹ̀lé ní Al-Qur'ani sọ fún wa gbogbo ẹ̀yin brothers mi ẹ̀yin bàbá mi tí a jọ ń bẹ nínú àhímọ̀ nílùú Ògbómọ̀ṣọ́ ẹ dákun torí ọlọ́tọ́rọ́ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ṣe rí alábọ̀dé wà nínú wa àwọn agbẹ̀yìn gbẹ́bọjẹ́ wọ́n ń bẹ nínú wa wọ́n sì ń lò wá láti fi jara wa lógun ni àwa mùsùlùmí Ògbómọ̀ṣọ́ a gbọ́dọ̀ fún ara wa nílà ká ìgídí ká lọ jí ká má sùn problem ta ní aslan láti pilẹ̀ kì í ṣe lẹ́ni o mo ń sọ̀rọ̀ nípa many years ago òun ni pé gbogbo ẹ̀yin tọ́lọ́run ṣàánú l'Ógbómọ̀ṣọ́ tọ́lọ́run gbé sípò tọ́lọ́run fọ̀rọ̀ sí lẹ́nu gbogbo ẹ̀yin bàbá wa ni o mi ò láláyà fi o promote Islam promote Islam ọ̀pọ̀lọpọ̀ yín promote Islam ló fà á tẹ́nìkankan lè dé lójijì kó wá máa jẹjú yín gẹ́gẹ́ bí slogan wa ní kòńbí báyìí wọ́n fi ń dẹjú yín wọ́n fi ń tẹ́jú yín mọ́lẹ̀ torí pé ẹ̀yin gangan fúnra yín ẹ̀ ṣe nǹkan tó yẹ kẹ́ ṣe promote Islam aziyada wa nomu jẹ́ kí Islam kókó proceed and we can never succeed if you don't proceed we need to proceed to succeed àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́ nìyẹn ẹ lọ wo tí Al-Qur'an sọ Quran chapter 8 verse 25 Quran sọ fún wa ba'da al-isti'aza wal basmala ó ní wattaqu fitnatan la tuzibanna alladhina zalamu minkum kaffa wa a'lamu anna Allaha shadidul iqab. Quran ní ẹ lọ bẹ̀rù fìtínà àdánwò wàhálà tẹ́ máa dá sílẹ̀ típa yín ò ní ká àwa mùsùlùmí nílùú wa nílùú mi nílùú Ògbómọ̀ṣọ́ ẹ já bẹ̀rù wàhálà tá a dálẹ̀ típa wa ò ní ká mọ́ sẹ́rí distraction tí wọ́n ń dálẹ̀ l'Ógbómọ̀ṣọ́ yìí kò ní jẹ́ ká mójútó nǹkan tó kàn kò ní jẹ́ ká mójútó nǹkan tó kàn láti tẹ̀síwájú láti mọ̀ pé nǹkan báyìí ló tún kù tá a ṣe ẹ wo nísìn ọ̀rọ̀ táwọn náà nìyẹn nílòjúmọ́ láti bí ọdún méjì nísìn tá a ti wà lẹ́nu ẹ̀ kò dẹ̀ tí ì parí torí ìbẹ̀rẹ̀ ogun náà máa ń rí kò sẹ́ni tó máa mọ ibi tó máa yọrí sí ká gbìyànjú láti kíyèsí nǹkan tó yẹ ká kíyèsí ká wo ohun tó bá yẹ ká wò dáadáa torí àwọn tí àwọn ò pé àwọn eléyìí kò yẹ kó wà ń bẹ̀ tí ló kàn wá mo sọ́nà àwọn fídíòsì tí mo ti ṣe sẹ́yìn pé kò sí ní tó kàn mí pẹ̀lú imam ṣé mi fẹ́ jẹ imam ni àwọn ilé tẹ́ làkalẹ̀ kan tí ń jẹ imam wọ́n ti jẹ imam kárí ná àmọ́ nǹkan tá à ń sọ fún wa ni wípé gbogbo distraction tí wọ́n ń dálẹ̀ l'Ógbómọ̀ṣọ́ yìí nísìnyí tọ́lọ́run tí wàá fi bàbá olóríire ọba gidi yìí atọ́ba tẹ́lẹ̀ kó tó jọba tọ́ba mi gbé sípò àwa mùsùlùmí lásìkò tó wá yẹ ká ṣọ̀kan àsìkò yẹn náà wá dá wàhálà lẹ̀ wọ́n wá ń tú wa ká ògiri wá lanu aláǹgbá wá ń wọbẹ̀ àwọn tí ò yẹ kí wọn lẹ́nu nọ̀rọ̀ wa àwọn náà wá lẹ́nu nọ̀rọ̀ wa ìyẹn ni ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ nísìn tá a bá sì lọ ṣọ̀kan kò sí bí a ṣe fẹ́ tẹ̀síwájú mo ṣe mú àyà yẹn wá ẹ ká lọ bẹ̀rù fìtínà àdánwò wàhálà tá a dálẹ̀ típa wo ní kámẹ́rà the end tọ́já sí wípé àní rẹ̀ ní ta fẹ́ blame náà ju ara wa lọ gbogbo ẹ̀yin bàbá wa àhímọ̀ ẹ ṣe dáadáa bó ti yẹ kẹ́ ṣe ẹ ṣe dáadáa mo kì í púpọ̀ jazakumullahu khairan kaziran ọba inẹ́sàn ọba àṣàn inẹ́sàn ṣùgbọ́n tí mo ń gbìyànjú àti sọ fún yín ni pé ẹ máa fura o àwọn alábọ̀dé wà nínú wa tọ́já sí wípé ẹ mọ̀ rò pé ẹjọ́ wà ní wọn sì sí pẹ̀lú yín ẹ̀yẹ́ mọ̀ rò pé sáfù kan náà ẹ̀ wà
àmọ́ wọn ò sí ní sáfù kan náà pẹ̀lú yín. Ikùn wa ò lukùn, aṣọ kan àwa náà lápè adégún, àwa náà láti sọ pé adé ògún mọ́, àwa náà láàní báyìí ni ká ṣe, àwa nínú wa náà láti rẹ́ni tó sọ pé tiwọn ni wọ́n sọ yẹn. So there is always meeting after meeting. Tàbá ti ń jókòó tá ń ṣèpàdé, àwọn kan tún ń ṣe ìpàdé nǹkan míì lẹ́yìn. So a gbọ́dọ̀ ní ìfura, ká ní àkíyèsí. Gbogbo ẹ̀yin bàbá mi ní àhímọ̀ nílùú wa nílùú Ògbómọ̀ṣọ́, ẹ dákun torí Ọlọ́run torí Ànábì Muhammad, eléyìí ni àkíyèsí tèmi fẹ́ pe oníkálukú wa sí lórí ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Èyí tó jẹ́ ti Imam Yunusa ni mo ti sọ yẹn, apology tí wọ́n ń sọ páwọn apologize on behalf of gbogbo àhímọ̀ mùsùlùmí l'Ógbómọ̀ṣọ́ pé gbogbo ọ̀nà tá bá gbàṣẹ kábíyèsí, kí kábíyèsí má bínú, àwọn ọ̀ṣẹ́ kábíyèsí o. Ẹni tó kọ lẹ́tà tó fi pe kábíyèsí lẹ́jọ́ tí signature rẹ̀ wà lórí ẹ̀, òun náà ṣe ọba, torí pé gúrùpù mùsùlùmí kankan ò pe kábíyèsí lẹ́jọ́. So kí Ọlọ́run ọba Allah ó ṣàánú fún wa. Tá a bá wòye sí àwọn nǹkan yẹn, a mọ̀ pé n tí ò dá ni. Àmọ́ táwọn náà bá fẹ́ ṣe dáadáa jùlọ, ẹ jẹ́ á gbìyànjú ká dúró alàlẹ́ àk lórí òdodo, ká dúró lórí òdodo. Wàláhì tàláhì billah. Ẹ rí i pé kìtáàbù ti àwọn ahlul kìtáàb ó sọ fún wa pé ká wádìí ohun gbogbo dájú, ká dẹ̀ fi ìdí òdodo múlẹ̀. Wàláhì òdodo ni. Torí wípé tí èèyàn bá fẹ́ bọ́ lọ́wọ́ irọ́, kó sóòótọ́. Àwọn ilédè Haúsá wọ́n ní fọ̀dé gaskiya ga wuta, tẹ́ ẹ̀ bá ti sọdodo ẹni nísinmi. Concept ò ní jẹ́ gbádùn nígbà tẹ́ ẹ̀ bá ti ṣe nǹkan tó bá yẹ kẹ́ ẹ ṣe. Ẹwà àwọn tó dára gbogbo wàhálà yìí sílẹ̀ nísìn, wọn ò lè gbélé, wọn ò lè gbóko, kì í ṣe pé wọ́n travel around ni mo ń sọ, ọkàn wọn ò balẹ̀. Tíra yẹn náà bákan náà, Ọlọ́run ní kò ní sí ìsinmi fún àwọn ìka èèyàn, àwọn ìka èèyàn ò ní nísinmi. Nígbà tẹ́ ẹ mọ̀ọ́mọ̀ tẹ́ ẹ pàdé àpòpọ̀ máwọn alábòsí nísìn wá ń kọ́ òdodo ọmọ fojú hàn nísìn, kí ẹ máa sọ fún kábíyèsí pé ká mú 20 million naira wá láti fi sẹ́tù ẹbí. Lọ́nà wo? Ẹgbọ́rọ̀ yẹn náà, èmi ṣàkọ́ ni mo sọ, bàbá wọn bá ní kábíyèsí sọ pé Imam Yunusa ní kóhun mú 20 million naira wá láti fi sẹ́tù àwọn ẹbí Ayílára. Settlement báwo? Ẹwọ ọ̀rọ̀ yẹn. Number 1 àkọ́kọ́ nílò Ògbómọ̀ṣọ́ ló dẹ̀ sọ, bàbá Soun ọlọ́njẹ́ àrí bàbá pẹ́, àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀ kó pé àwọn kó jáde kó deny fact yẹn. Kábíyèsí ló sọ wípé ìmáàmù ní kí àwọn mú 20 million naira wá ní ọ̀rọ̀ yóò yí ẹni yìí, a ní kó lẹ sẹ́tù nǹkan pẹ̀lú àwọn ẹbí ẹ tí wọ́n ń disown ẹ, tí wọ́n ń deny ẹ, tí wọ́n ní wípé ìwé ìsọmọ àwọn wá ní ká mú 20 million naira wá for what? 20 million fún kíni? Ó fẹ́ bribe àwọn ẹbí kan láti darapọ̀ mọ́ wọn láti jẹ́ ẹbí wọn. Who does that? Níbo lẹ́ ti ń ṣerú ẹ̀? So irú ẹni yìí ló wá ń jáde ńsìn ló wá ní òun apologize on behalf gbogbo mùsùlùmí Ògbómọ̀ṣọ́, gbogbo ọ̀nà tá a bá gbàṣẹ kábíyèsí. Ṣé mi béèrè owó lọ́wọ́ kábíyèsí pé mo jẹ́ ọmọ ilé wa ni? Mi ò béèrè owó lọ́wọ́ kábíyèsí náà. Àwọn ẹbí mi ò rẹ̀ disown mi, kódà mi ní the birth certificate àbí local government certificate kí n tó lè prove pé ọmọ ilé báyìí ni mi nílò Ògbómọ̀ṣọ́. Yes, torí àwọn ẹbí mi kò disown mi, wọ́n mọ àwọn tó bí mi. Ló ti yé nísìn, ṣùgbọ́n ẹni tí ò rẹ́bí tí ò lára tí ń bá tó wà tọ́lọ́jọ́ ń ṣèjọba tó lóun ni òun ni kẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ bó bá ti jẹ́ tó fi nídìí owó láti fi bribe àwọn ẹbí ẹ̀, àbí wọ́n ní nǹkan kan tó fẹ́ settle, àbó ní bí wọ́n ṣe máa ń jẹ́ ọmọ ilé nílé ibẹ̀ yẹn pé owó ni wọ́n máa fi ń jẹ́ ọmọ bẹ̀. So ìyẹn ló ní problem pẹ̀lú ara rẹ̀, kẹ́ settle ní tó ń bá ní problem, kọ́ mọ́ dà wá pọ̀ wípé mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ṣe kábíyèsí. No, ìwọ ló ṣe kábíyèsí torí ìwọ ló pẹ ọba lẹ́jọ́, odidi ọba ìlú kí ẹ̀ kan ṣoṣo. Àdarí ẹ̀sìn ní o mọ àgbọ́yé tá ní àwa mùsùlùmí. Mùsùlùmí Islam tá ń ṣe yìí, wàláhì Islam dá, àwa mùsùlùmí náà wúlò, àwa mùsùlùmí là dá. Ẹ come to Ìkòròdú bíbá yìí lọ́dọ̀ wa, gbogbo ni mo máa ń sọ fún wọn bẹ̀rẹ̀ pé Islam dá, Islam tá ń ṣe dá, ṣùgbọ́n àwa mùsùlùmí a ní problem, ẹ̀sìn wo ní problem kọ̀ọ̀kan, àwa ní problem fún ẹ̀sìn wa. Ẹ̀sìn tá ń ṣe gangan àwa tún jẹ́ problem fún ẹ̀sìn wa. Yes, torí pé ẹ̀sìn yẹn ó ń túmọ̀ salam, àlàáfíà, àmọ́ àwa àlàáfíà, mùsùlùmí ò fẹ́ àlàáfíà. Ní gbogbo ibi tẹ́bá ti bá wọn àkùsọ́rùn-ún, ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí wà láyà àfẹ́ àláìkì àlàáfíà. Wàhálà la máa ń dálẹ̀, wàhálà la máa ń fẹ́. Kùránù wa dẹ̀ sọ fún wa, ẹ lọ wo Quran chapter 8, mo ti kó tàyà yẹn síwájú sí. Quran chapter 8 verse 25,
ó ń rí fún wa wípé wattaqu fitnatan la tuzibanna alladhina zalamu minkum khassa wa'lamu anna Allaha shadidul iqab. Ọlọ́ni ẹ bẹ̀rù fìtínà wàhálà tẹ́ dá sílẹ̀ tipa yín ò ní ká nígbà tẹ́ dá nǹkan lẹ̀ tẹ́ dá pọ́blẹ́mù sílẹ̀ tó jẹ́ pé ẹ̀ ní lè sọ́ọ̀vù ẹ̀. Ẹ wà àwọn tí wọ́n kó wa sí nǹkan kó wa sí yìí nísìn ṣé wọ́n mọ̀ pé yógùn tó báyìí táwọn àgbàlagbà máa ń pa lóore pé tá a bá ní béjò ṣègùn náà ṣe dáná ẹ̀ á sùn lé tó pọ̀ gbogbo àwọn alábòde yẹn nísìn ẹ wò àwọn fídíò tí mo ti ṣe tí mo ti ṣàlàyé pé àwọn tí wọ́n dá ilé yìí lẹ̀ Ọlọ́run ó san wọ́n lẹ́san Ọlọ́run ó fún kálukú ní sáìzì ẹ̀ ó kálukú ní Ọlọ́run máa dájọ́ fún ṣé wọ́n rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀ sìn sórí bí àbí orí bẹ́ẹ̀ nísìn àmọ́ tó bá délẹ̀ tán gbogbo ẹ̀yin àgbàlagbà náà tó yá sí pé alábòde ní ẹ̀ní lè jáde o àwa iná nẹ́ẹ̀tì títà kì í ṣe torí tí tàbá ṣe ń ṣe nǹkan tá à ń ṣe náà ti fi protect Islam ni káyé lè bá a rí pé Islam wà meaningful Islam wà meaningless ẹ̀sìn òdodo ni ẹ̀sìn Islam àláfíà dẹ̀ ni Islam ni Islam polongo fáyé àláfíà ni Islam mú wá Islam gọ́gọ́gọ́gọ́ àláfíà ni ó mú àlàáfíà wá orí àlàáfíà ló dólé lórí òun gangan fúnra rẹ̀ dẹ̀ ń jẹ́ ẹ̀sìn àlàáfíà ṣùgbọ́n àwa mùsùlùmí àláìkí àlàáfíà àsìkò tó wá yẹ ká gbárùkù rúkú títí ọba ká ṣera wa lọ́kan ká dúró tọba ọba tuntun tọ́lọ́run fún wa ọba aré atọ́ba tẹ́lẹ̀ kó tó jọba bàbá wa Ghandi Afọlábí Ọláoyè òru mọ́gẹ̀gẹ̀ ẹlẹ́kẹta Ọlọ́run jẹ́ mi yóò gùn àwọn tó bí mo ti sọ rí pé wọ́n máa ń pẹ́ nípò Ọlọ́run jẹ́ kẹ́yìn náà pẹ́ ń bẹ̀ kẹ́gùn lẹ́mìí kẹ́ lálàáfíà gbogbo èròǹgbà ọkàn yín kọ́lọ́n jó wá sí ìmúṣẹ kí gbogbo ẹ bẹ̀rẹ̀ lójú ẹ̀mí yín kẹ́mi yín wá gùn kẹfà lábí àgbádùn ẹ̀ àmọ́ kó má pin lójú ẹ̀mí yín oore tẹ̀fẹ́ ìtẹ̀síwájú tẹ̀fẹ́ f'Ógbómọ̀ṣọ́ ṣe rí nísìnyí pé kì í ṣe pé ìsìláàmù nìkan ni pírọ́blẹ́mù tẹ́nìkan sọ pé ìsìláàmù ni pírọ́blẹ́mù fún ọba ẹ̀rọ àwọn tí ò fẹ́ràn àwọn àná wọn ò fẹ́ràn ẹ̀yin náà kábíyèsí àwọn tí ò fẹ́ àwọn tàná wọn ò fẹ́ràn ẹ̀yin náà